ọ̀tọ̀ ní bàbá, ọ̀tọ̀ ní bàbá, ọ̀tọ̀ ní bàbá, ọ̀tọ̀ ní bá mi. Ẹ má bínú àjìká mi. Ẹni tí ó tó bí ni wọ́n ń pè ní bàbá. Ó bírú ẹni. Èèyàn lè fi ṣàpọ́nlé ẹ̀ bẹ́ẹ̀ wípé bàbá mi ni. Ẹni tó níṣẹ́ bàbá lọ́wọ́ àmọ́ tí kìí ṣe bàbá ni wọ́n ń pè ní bàbá. Kò bí ní lọ́mọ, kò sì bírú ẹni, àmọ́ iṣẹ́ rẹ̀ sọ di bàbá. Wọ́n gbọ́dọ̀ pè ní bàbá. Èèyàn ń sọjọ́ orí, iṣẹ́ ló sọ ọ́ dàbẹ́. Bá mi wá ju gbogbo wọn lọ. Ó lọ́jọ́ orí tó wọ̀tẹ̀. Oníṣẹ́ tó wọ̀tẹ̀. Ó tún wá nírú ẹni. Àwọn ni wọ́n ní ilé aláàyà yìí. Àwọn bá mi ni wọ́n níbẹ̀. Nínú ìbáṣe, bí yóò bá mọ gbogbo àwọn àgbàlagbà wọn yẹn tí ò dá sí wọn lójú, èyí tó bá sojú yẹn náà lè yíò máa. Nínú àwọn àgbàlagbà tí wọ́n gbọ́ ọjọ́ tí wọ́n dé, tí wọ́n sì mọ ọjọ́ tí wọ́n kúrò láyé, a bá wọn pàdé nílé aláyà yìí. Torí pé ní mo rántí pé ní mo wà ń bẹ̀ níjọ́ tí mo sin àfá aláàyà lọ wo àwọn bàbá. Wọ́n ṣe báyìí. Bá àgbàlagbà ṣe máa bóyá ń ṣe tàlíl ni, bá ń ṣe tasbih ni. Abu Adnan ni wá ní ṣé ò sí bọ́ọ̀ ní tún ṣe. Àwọn ni kò sí kankan tí ń sà wọn. Ìdí ò láti ní. Àbú wá ní bàbá wá ní bí ó bá tẹ̀ yá kìí ṣe ní mọ́. Tọ̀ bí ní náà bá tún wá jìnà, gbogbo àwọn bàbá tí àfá aláyá ń ká ẹ ó bá wọn àbí òkè bàbá tẹ̀ ní ń kọ́ tọ́wọ́ ní fètè ọ̀rọ̀ ànábì ni ànábì ní ma min muhammiri yuhammaru fil islami 40 sanata bẹ́yàn bá sẹ̀ ní 40 ọdún nínú islamu yìí tó lò 40 years níbẹ̀ illa sarafa Allahu anhu salasata anwahi min al-bala àdánwò mẹ́ta kan kúrò fún. Àwọn tààrà bá ṣe wọn tẹ̀lé wọn wálé, a rí pé kò kí ń ṣe ìta ni wọ́n ti kọ́ tí wọ́n ń lò níṣe àti lẹ́yìn. Wọ́n kì í parọ́ ń bí. Wọ́n kì í parọ́ ń bí. Gbọ́miyé. Wọ́n èyí gbé ọ̀rọ̀ wọlé láyé yìí. Ọmọ ilé aláàyá wọn kì í parọ́. Ọmọ ilé aláàyá wọn kì í parọ́. Àwọn rò pé bóyá wọ́n kọ́ ìṣeun ni níbìkan gbàtà wá bá wọn délé, a mọ̀ báwọn tó bí wọn ni wọ́n ní ìwà yẹn, àwọn máa kọ́ yẹn. Bọ́mọlé ara ya tẹ bá bá ṣe tẹ bá bá lọ lọ́wọ́ ẹ béèrè páwọn oníbárìn. Ó ṣíyàn bá ṣe ni. Tọ́ 40 ọdún méjì tí wá kọjá fún bàbá wa tẹni. Àjòkó àdúrà rẹ̀ níjọ́ tí bàbá ń ṣe 82. Àbú sọ fún mi pé
Afọlọ́nkẹ́ mi náà ní tọ́ bàbá ń ṣe ti tú lẹ́nì. Àwọn ní ká ṣàdúrà pàtà ṣàdúrà tó máa ní ilé tí kílẹ̀ máa lò kàn. Abẹ́ ti tú ti tún wa mọ́tò. Wọ́n yìí sì rí lo gbọ́ mi yé. Tọ́rọ̀ bá dà yín pọ̀ ẹ mọ̀ yí pé wọ́n ní ahọ́n òtítọ́ nínú ẹ̀bùn tó lọ ń bùn wọn nínú ilé aláya ni pé wọ́n máa ní ahọ́n òtítọ́ kò kì í ṣe pé wọ́n láyà. Gbogbo ọmọ tó bá sọ pé ó ní àyà yóò sọ̀sọ̀kúsọ. Ìlákin yàtọ̀ sí àwọn tó lákin ní ọmọ lóòótọ́. Gbogbo ẹni tó bá láyà láti lè ṣe nǹkan tí nǹkan yẹn bá délẹ̀ tán yóò lójó. Ó dá wa lálẹ́ nù. Kò sí ọ̀rọ̀ náà tí máa ka àbúláyà yóò ní kí ní ó ṣẹlẹ̀ kan. Àbú ni tí nǹkan kan bá ṣẹlẹ̀ mẹ́ta wá ní àbú tó bá ṣẹlẹ̀ nǹkan àbú ni àádùn náà ni. A sì jọ yẹn ju tó bá yẹ ká. Níjọ́ tí a ń káàkiri nílọrin yìí ipe ẹ dákun ẹ̀yin àgbàlagbà wa ẹ bá bẹ lọ́hùn gbogbo tó ń ṣẹlẹ̀ láàrin àwọn àfáà wa yìí. Ilé aláya nìkan ló wà nínú ilé tá a dé tí wọn ò fi gírísì kún ọ̀rọ̀. Bàbá ní ṣẹ́ gbọ́ méjèèjì kò síbi tílẹ̀kùn rẹ̀ tí ń kàn kí n tó wọbẹ̀ àmọ́ bó ṣe rí nì eléyìí bó ṣe rí nì n tá a fi sọ̀rọ̀ níwájú àwọn bàbá tẹ́jòkó èmi àtàbú jòkó níwájú wọn báyìí bàbá sọ ọ̀rọ̀ dérí wákàtí mẹ́ta mo wá ní ṣé mo lè fẹ̀gbẹ́ àbú ti yí bí ẹ̀mejì wà láì bàbá ò change. Bàbá mú ká gbọ́ ọ̀rọ̀ àgbékélé ìfà. Fàgbóká. Ẹ má bínú ó yẹ kí n máa dákọ̀ yín lọ́kọ̀ọ̀kan àmọ́ kí làwọn ọmọlé aláàyá kí la lè ṣe tí ìtàn ìjẹta àti àná àti èní tí sí ọ̀la ti wà ò ní ìbàjẹ́. Ilé aláàyá nínú ilé tá a gbọ́ táwọn tá a sì gbọ́ lẹ́nu wọn jẹ́ olé títọ́ yẹn wípé Tájúlẹ̀ Àdábì máa wá bẹ̀. Ilé aláya ìdẹ́ kan tó máa wá àfá àgbà wá bẹ̀ wé mo ni wá wò yìí. Màmá bí yẹn nínú irú lébẹ̀ máa gé ọ̀rọ̀ yẹn torí kò sásìkò. Ẹ má jà bẹ́sù ṣe. Ẹ dákun gbogbo ẹ̀yin ìyá ẹ má bínú mo kí n torí Ọlọ́run pé wà ilẹ̀ Haman. Àwa tí wọ́n bá bí ń bẹ̀ ẹ má jẹ́ bá ìsù ṣe. Nítorí pé ilé tó bá rí báyìí tí wọn ò bá yé bẹ́ẹ̀ ṣe méjì lè rí wọn. Àkọ́kọ́ wọn ò ní báláyé ṣayé wọ́n ṣayé wọn ni. Tọ́rọpọ̀ ọmọ ilé tí ń ṣayé lọ́wọ́ báyìí wọ́n ń bá àwọn èèyàn ṣayé wọn ni kò sí pé wọ́n rí ayé ṣe. Àbú ni wọ́n sọ tábù bá wò títí àbú wà wọ́ra rẹ̀ báyìí àbú ni àfáà Ọlọ́nkẹ́ mi ò ṣe lò ṣe bá ti rí nílé wa náà nì. Nígbà náà máa ń bèèrè pé kí ló máa ń fi yín lọ́kàn balẹ̀ bí tá a délé wa mo ti débẹ̀ kí tún wàhálà. Nínú ọ̀nà táwa lè gbà láti. Mọ̀dáhìlù láti ìyá àti ṣẹ̀yìntọ́nù min qibaliha fil adli thalathatun. Èṣù tí wọ́n ń sọ ní ọ̀nà mẹ́ta ní máa gbà wọlé báyàn.
lànà bí fi sọ pé èso etí ìkú kékú dìsín kò sì ní kú dọ̀la Ànábì ní yajiri shaitan min buni hadama majradan bẹ́jẹ̀ sí máa rọ́ọ̀nù lára ọmọ Ádámà bẹ́ẹ̀ náà lè sún ṣiṣẹ́. Báwo la ṣe ní gba èṣù láàyè torí pé ọ̀nà mẹ́ta ni máa ń gbà tí wọ́n fi gẹ́ẹ̀tì ọmọnìyàn. Al-awwal Kí la àkọ́kọ́? ash-shahawatu. Ojú kòkòrò la kọ́kọ́. Nínú àwọn tí mo bá ṣe tèmi mọ̀ nílé aláya yìí wọ́n yíyá nǹkan. Òṣìrú ọkọ̀ tẹ́ ẹ lè lò òde náà ò lè dé. Àbúrò ní sọ pé ẹlákùn ẹjẹ́ ń lo mọ́tò. Kí lọ fi ṣó. Nílé aláya yìí ń tá a mọ̀mọ́ wọ́n bẹ̀ ní pé wọn kì í ṣó. Gbọ́ ẹ̀mí ogun wọ́n yìí ṣe gàrú ń bí. Ntẹ́ ẹ bá lára wọn tí wọ́n ni. Tí nǹkan bá sì wọ́n jù wọ́n lọ sójú ẹni tó gbé wá náà ni ó ti máa sọ pé ẹ dákun ṣó lè dowó. Ẹ bá ní sí òsì wọ́n sọ pé owó ń wúlò ju tó gbé wá yìí lọ. Wọn kì í ní kíni. Ash-shahawatu. Àkọ́kọ́ nù. Wal-ghadabu. Ẹlẹ́ẹ̀kejì nínú ilé aláya ń bí wọ́n á bínú ń bẹ àmọ́ wọn kì í kọjá yìí. Gbogbo ilé tẹ́ bá ti dé tán bá ti ní agbolé àwọn ìyá àwọn èyí bínú wọ́n ó ṣèkànú. Èyí ṣe wá bínú ẹni rẹ̀ bínú ni ọ̀sẹ̀ mi o ó sì dùn mí ẹ bá sì ti bẹ̀ yóò tán àmọ́ ẹni ẹsẹ̀ tó wá sọ pé èrè bí ẹsẹ̀ kò ní bínú àmọ́ yóò bí ká. Àmọ́ bá ṣe wù kán lè bínú tó wọn kì í kọjá ààyè torí pé ẹni tó bínú kọjá àlà rẹ̀ yóò pàdé ẹlòmíì tó padà jùlọ nínú bínú. Ìkan ó dẹ̀ tẹ̀ fún ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tí súnmọ́ gbà. Wal hawa. Nínú wàtá gbọ́dọ̀ wù nílé aláya ìtara jọmọ ẹbẹ̀. Wal hawa ilé bá mi níbí ọmọ ilé aláya máa ní olùbáwí. Torí pé wọ́n máa sọ ń ta yí pé àwọn lárúgbó ńlé tí ó béèrè tí Àwọn ṣe. ẹ lè parí ọmọ ilé aláya tí ó mọ sọ̀rọ̀ pé tí ń bá ṣe kí ni ó ṣẹlẹ̀ ó mọ̀ pé nǹkan ó ṣẹlẹ̀ torí ìmọ̀ gùn wọn ni wọ́n lè ní ká dá àdúgbúlẹ̀ kan máa lù lágbájá tó sì mọ̀ bá ń bẹ kẹ́ni tẹ́jọ jà ó tó mọ̀ jẹ́ ká kọ́kọ́ bá wí náà nínú ilé tó ní olùbáwí kí má sọ pé nílọrin láyé ń bí ilé aláya yìí wà ń bẹ. Fashawatu. Afatu lakinna al-ghadaba a'zamu minhu. Wọ́n ti fẹ́ pè mẹ́gíríbì. Subhana rabbika.